Gbajúgbajà wòlíì alásọtẹ́lẹ̀ ni tí ó tún jẹ́ olùdásílẹ̀ àti alákòóso ìjọ Henry Evangelical Spiritual Church tó wà ní ìpínlẹ̀ Èkó, èèyàn Primate Elijah Ayọ̀délé ó mà ti tú àṣírí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti nǹkan tí àwọn alágbára Nàìjíríà tí wọ́n ń gbèrò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tí bàbá náà tó sì tú àṣírí pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má lọ rò wípé orílẹ̀-èdè Nàìjíríà nìkan náà ti ń dìtẹ̀ mọ́ láti má ṣe jẹ́ kó rí sáà kejì ṣe. Ó ní pẹ̀lú nǹkan tí ó dóhùn lójú tóun sì rí tóun gbọ́ láti ilẹ̀ òkèrè náà ni wọ́n ti ń gbìyànjú láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027. Kódà bàbá òun ó tú àṣírí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún tí a wà nínú ẹ̀ yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé eré òṣèlú ọdún 2027 ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu báyìí o. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nínú ọdún tá a wà yìí ní ètò ìdìbò abẹ́lé, ìyẹn ètò wọn ń pè ní primary election, yóò wáyé káàkiri gbogbo náà àwọn ẹgbẹ́ òṣèlú tó wà Nàìjíríà láti yan olùdíje fún ipò ààrẹ wọn, ipò gómìnà, ipò aṣòfin l'Àbújá àti àwọn aṣòfin ti ìpínlẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ wípé ìbò tí àwọn èèyàn máa ń fojú sí lára jù ó ní ìbò ààrẹ tí ipò ẹ̀ ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà, tó sì jẹ́ pé báwọn ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ṣe ti ń sáré kiri láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tọ́lọ́ ń kóra wọn jọ sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ojú àlákàfin sọ́rí tóun náà tó sì ń sáré kiri bí wọ́n ṣe ní gba ìjọba lọ́wọ́ ẹ̀. Ṣáà nígbà tó ń sọ̀rọ̀, Primate Elijah Ayọ̀délé jẹ́ kó dímọ̀ wípé n tí òun rí tó ló wá fi hàn ni pé bó bá tó àṣà lọ́dún yìí, àwọn alágbára Nàìjíríà bíi olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ajagunfẹ̀yìntì T.Y. Danjuma, ajagunfẹ̀yìntì Ibrahim Babangida, ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam, gbogbo wọn yóò bẹ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2019 àtọ́dún 2023, ìyẹn Alhaji Atiku Abubakar, ìpè kó jọ̀wọ́ kó jáwọ́ kúrò nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027, tó sì ní wọn yóò fẹ́ fa ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan, òun wọn yóò fẹ́ fà wálé láti gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú alátakò láti lè kojú Tinubu láti ṣàtìlẹ́yìn fún un. Primate Elijah Ayọ̀délé wa ní kì í ṣe àwọn Ọbásanjọ́, T.Y. Danjuma, Babangida àti Abubakar Abdulsalam nìkan ni wọ́n ṣe ètò yìí lábẹ́lẹ̀. Ó ní àwọn alágbára kan láti ilẹ̀ òkèrè, pàápàá àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè United Kingdom, kódà ó láwọn àjọ ilẹ̀ adúláwọ̀ African Union kan náà, àwọn náà ń ṣiṣẹ́ nínú eléyìí láti jẹ́ pé wọn yóò lé Tinubu dànù, tó sì ló ṣeé ṣe kí wọ́n gbé Jonathan kalẹ̀ láti kojú ẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀.